Ẹ̀hẹ́n, òun bá mi sọ àwọn nǹkan kan lórí fóònù. Kí ló ń ṣẹlẹ̀? Ọmọlára lé mi jáde kúrò nílé. Kí ló dé? Ṣé kò ṣàǹṣe mi ni mo fà á? Rárá, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Ó yá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Bóyá mo lè bá sọ̀rọ̀. Rárá, má dára ẹ láàmú. Tó bá bá sọ̀rọ̀ gan kò lè gbọ́. Ṣó lè tó yẹn ni? Tí ẹ bá ríra, ó máa ṣàlàyé fún ẹ. Ó dáa. Mo ní ìdìrànlọ́wọ́ ẹ ni. Òun ló jẹ́ kí n pè ẹ́. Kí nìyẹn? Mo fẹ́ kó fún mi ní àdírẹ́sì ilé Ọmọlára. Ó dàbí wípé ó ní ìdìrànlọ́wọ́. Mo ti pè é lónìí tẹ́lẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí fóònù, ó ń sọ̀rọ̀ bí ẹni wípé nǹkan kan ṣẹlẹ̀ sí inú ẹ̀ ò dùn. Bí mo dẹ̀ ṣe ń wò ó, kò ṣetán láti rí ẹnikẹ́ni tàbí láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀. Ìdí nìyẹn tí mo ṣe rò pé nǹkan kan ṣe tí kò fẹ́ sọ fún ẹnikẹ́ni. Ṣó ti yé? Torí nǹkan tí mo ṣe ló fà á. Ó bá dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi at least, so that màá lè bá ẹ̀yin méjèèjì sọ̀rọ̀. Adéwọ̀n bá ṣe máa parí ẹ̀. Oyinkanṣọ́lá, gbà mí gbọ́. Gbogbo ohunkóhun tó bá ṣe fún mi ò ní fi dá ẹ lẹ́jọ́. Bá mi sọ̀rọ̀. Ok, ó dalẹ̀ Ọmọlára. Bíi ti báwo? Èmi mo sọ fún boyfriend ẹ pé kó wá sí hòtẹ́ẹ̀lì. Jésù. Oyinkanṣọ́lá ò bá ti má ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fọ́rẹ́ ẹ̀. Abájọ tó fi lé ẹ síta. Inú ní láti máa bí sí ẹ gan ni. Mo mọ̀. Ó dáa, ibo ló wá ń lọ báyìí? Má padà sọ́dọ̀ àwọn parents mi ni. Kò sí wàhálà. Ó yá, fún mi ní àdírẹ́sì Ọmọlára. Jẹ́ kí n lọ rí ná, kí n bá sọ̀rọ̀. Mo fi ń dá ẹ lójú. Màá bá sọ̀rọ̀, màá bẹ̀ ẹ́, màá pè ẹ́, màá dẹ̀ fún ẹ lábọ̀ láìpẹ́. Ok, ó ṣe. Kò sí wàhálà. Ó yá, àdírẹ́sì. Number 6, Olówó Kéré Street, Sẹ̀lẹ̀ bus stop. Ṣé o mọ Sẹ̀lẹ̀ bus stop dáadáa? Bẹ́ẹ̀ ni, mo mọ Sẹ̀lẹ̀ bus stop dáadáa. Ilé ẹ̀ ló kọjú sí church yẹn. Irú kọ́lọ̀ wo? Cream colour. Ó dáa, màá pè ẹ́. Ok. Mo wà níwájú ilé ẹ̀. Ṣé o ṣàwàdà ni? Ọmọlára. Bọ́lájí, kí ló wá ṣe ń bí? Báwo ló ṣe mọ́lé mi? Èwo gan ló fẹ́ kí n kọ́kọ́ dànù gbogbo béèrè yìí? Mi ò bẹ́ẹ̀ ṣàwàdà jọ. Tí ẹ jẹ́ kí n wọlé náà. Ó yá wọlé. Thank you. Ẹ ṣé gan. Kí ló gbé ẹ wá síbí? Mo pàdé ọ̀rẹ́ ẹ̀. Oh, I see. Òun ló fún ẹ ládírẹ́sì ilé mi. Olórí burúkú ọmọ àlè yẹn. Ọmọlára Àbẹ̀bí. Obìnrin tó rẹwà jù, tó ní ìwà jù ní gbogbo àgbáyé. Dákun, dáríjì ọ̀rẹ́ ẹ̀. Dáríjì mi. Dáríjì gbogbo wa. A bẹ̀ ẹ́, má bínú. Kò sí wàhálà. But kò gbọ́dọ̀ padà sínú ilé yìí mọ́ láyé àti láyé. Ọ̀rẹ́ burúkú, ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ni. Ó ti yé mi. Wo Bọ́lájí wá máa lọ. Kí ló dé? Mo ṣe wọnú ilé kò pẹ́ náà. Ó tiẹ̀ fi jókòó lọ̀ mí. Mi ò kí ń gba ọkùnrin láyè kó wá sílé mi. Ṣùgbọ́n Ọláyẹmí máa ń wá síbí. Ọkọ àfẹ́sọ́nà mi lọ́láyẹmí jẹ́. Báwo lèmi ṣe wá jẹ́ sí Ọmọlára? Ọmọlára, abó ti gbàgbé bá ṣe jọ bẹ̀rẹ̀ ni. A nífẹ̀ẹ́ ara wa gidi gan ni Ọmọlára. Ṣebí ìwọ ló já mi sílẹ̀? No, kò rí bẹ́ẹ̀. Mo lọ fún nǹkan tó ṣe pàtàkì ni. Nǹkan tó lè ṣàǹfààní fún èmi àti ẹ lọ́jọ́ iwájú. Rárá o, o ò lọ nítorí tèmi. O lọ nítorí business àwọn fámílì ẹ ni. O débẹ̀ tán, a sọ̀rọ̀ fúngbà díẹ̀. O ò pè mí mọ́, o ò chat mi mọ́, o ò mẹ́sẹ̀jì mi mọ́. Lẹ́yìn ọdún bíi 4 sí 5, kí ló tún fẹ́ kí n ṣe? O ṣe expect pé kí n máa dúró díẹ̀. Ṣé tó bá jẹ́wọ́ ni ṣó lè gbárù ẹ̀? Ṣùgbọ́n mo mú ìlérí mi ṣẹ. Mo padà wá nítorí titi ẹ. Rárá, o ò keep ẹ̀. O ò padà wá nítorí tèmi. O padà wá lẹ́yìn ìgbà tó parí gbogbo nǹkan tó lọ ṣe ń bẹ̀ ni. Gbogbo bó ṣe lè wò kórí Ọmọlára, mo ti dé padà báyìí. Ṣùgbọ́n ó ti pẹ́ jù. Ẹ̀pà ò bóró mọ́. Aṣọ ò bọ́mọyẹ mọ́. Ọmọyẹ ti rìn òwò wọjà. Mo ti rẹ́lòmí tí mo nífẹ̀ẹ́.
Wo ṣó mọ tó máa ṣẹlẹ̀ Ọmọlára, mo rí i pé inú ṣì ń bí ẹ sí gbogbo wa. Ó mọ bí tó ti lè rí mi tó bá ní ìdí mi fún kankan. Bọ́lájí, ẹni tí mo kúkú ń torí ẹ̀jà náà, àkókò mọ̀ bí ó máa padà wá, àbí bí mo ṣe máa pàdánù àwọn méjèèjì nìyí ni. Èèyàn dáadáa ni Bọ́lájí, èèyàn dáadáa lọ́láyẹmí náà, ṣùgbọ́n ìfẹ́ Ọláyẹmí ti gbilẹ̀ lọ́kàn mi. Wo Ọmọlára yẹn ń ṣèṣin, abá ẹ sọ̀rọ̀ létà. Ìṣòro kan tó ní náà nìyẹn, ìbínú òdì, kó ṣáà máa bínú ṣá. Ṣé bó tiẹ̀ máa gbé kọ́ọ̀lù mi kó tiẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Níbo làwọn ọlọ́kadà yìí wá kóra wọn lọ láàárọ̀ yìí? Màá pẹ́ débi iṣẹ́ láàárọ̀ yìí báyìí nísìnyí. Ọmọlára. Ọ̀gá yìí káàárọ̀ sà. Káàárọ̀. Ó pẹ́ lé ní. Ẹ má bínú sà. Onímọ́tò tó máa ń gbé mi láàárọ̀ ló disappoint mi. Kò sí wàhálà. Ṣùgbọ́n tó bá fẹ́ kí n dáríjì ẹ́, màá gbé ẹ jáde fún lunch. Kò sí wàhálà sà. A máa ríra later. Ó ga o. Gbogbo èèyàn ló fẹ́ fọ́mọlára. Ẹni tá dẹ̀ nífẹ̀ẹ́ ń fi wá ṣàkọ. Torí àṣìṣe ráńpẹ́ tí mo ṣe. Gbogbo àníyànjú lágbára Ọlọ́run. Ilẹ̀ yẹn tẹ́jú dáadáa. In fact, ṣùgbọ́n ṣé ẹ lè lérò pé ilẹ̀ yìí pé 10 acres báyìí? Kódà gan-an ó jù bẹ́ẹ̀ yẹn lọ. Tẹ́ bá wo ọwọ́ wájú yẹn dáadáa, ẹ máa rí i pé ṣe la gé ilẹ̀ yẹn nítorí omi tó ń ṣàn. Torí a ò fẹ́ kí àwọn oníbàárà wa wà discourage tí wọ́n bá fẹ́ ra ilẹ̀ yẹn nítorí omi. Ṣùgbọ́n mo fi ń dá yín lójú wípé ilẹ̀ yẹn pé pérépéré. Okay, it's alright. A máa padà wá pẹ̀lú àwọn surveyor wa so that wọ́n lè wá wọn ilẹ̀ yẹn dáadáa. Kò sí wàhálà nípa yẹn. Ìgbàkúgbà tẹ́ bá ti fẹ́ wá wò, ẹ ṣáà jẹ́ kí mi mọ̀. Virgin land ẹni ilẹ̀ yẹn o. Àwọn oníbàárà máa nífẹ̀ẹ́ sí láti rà. Ẹ wọlé. Dádì. Abọ́lájí Arówólò, ọ̀gá tuntun iléeṣẹ́ Aaron Investment. Ẹ jọ̀ọ́ ẹ jókòó sá. Ó ṣé. Ọ́fíìsì ẹ̀ yìí rẹwà púpọ̀. Ẹ ṣé gan Mr. Chairman. Wow, mà tún láìkì yẹn kẹ. Mr. Chairman. Inú mi dùn. Òun mórí mi wú lọ́pọ̀lọpọ̀. Níwọ̀nba àsìkò díẹ̀, ó ti yá sáré gbárajọ. Ó ti sọ́mọ kọ́rẹ́jì rẹ. Mo kí ẹ káàbọ̀ sí ìlànà tí ẹbí ti ń tọ̀ fún ọjọ́ tó ti pẹ́. Even though you have to be sharing yourself between Nigeria and Brazil, I don't know what you are going to do about that. It's on you. You cause it. Tí mi ò bá ní parọ́ dádì, inú mi dùn lọ́pọ̀lọpọ̀ láti kópa nínú gbogbo iṣẹ́ tẹ́ ti ṣe kalẹ̀. Mo dẹ̀ ń fi àsìkò yìí dá yín lójú wípé mi ò ní já yín kulẹ̀. Ìyẹn náà dáa, ó dùn gbọ́ létí. So, nísìnyí, àsìkò ti tó láti wá obìnrin. Kì í wá ṣe obìnrin lásán. Arẹwà obìnrin tó dáa, tó dùn wò, tí ó máa mú inú ọmọ mi dùn. Ó sì gbọ́dọ̀ jẹ́ ọmọ ìlú wa níbí. Tí kìí ṣe bíi ti àwọn ará Brazil. Àti wípé mi ò kúkú rán ẹ lọ ṣe nǹkan tó lọ ṣe ń bẹ̀. Gbogbo ohun tó dánwò ń bẹ̀, ọrùn ara rẹ ló wà. A fẹ́ ọmọbìnrin tó jẹ́ wípé ó mọ̀ nípa àṣà wa, ó sì gbọ́ àṣà wa yé. Ọmọbìnrin tí ò ní gbé ọmọ wa sá lọ sílùú òdì kejì. Bẹ́ẹ̀ ni sà. Mo ti ń ṣiṣẹ́ lórí àti dá Ọmọlára padà sínú ayé mi. Mo sì nífẹ̀ẹ́ dádì. Then lo gbogbo ohun tó bá wà níkàáwọ́ rẹ láti gbà padà. Èmi bàbá rẹ ò ṣàṣẹ ti rí lórí gbogbo nǹkan tí n bá fẹ́. Lọ gbà padà. A ò rọ́jọ́ mú solókùn fa. Ó ti yé mi sà. Ẹ ṣé gan dádì. Ẹ̀yin ni igi lẹ́yìn ọgbà mi. Mo ní láti gba Ọmọlára padà.
mi ò kó ohunkóhun tó máa ná mi. Àsìkò ti tó. ẹ ló Bọ́lájí. Báwo ni oyin kan? Jọ̀ọ́ ibo lo wà? Mo ní ìdìrànlọ́wọ́ ẹ ni. O ti ń padà sábúlé? Wow. Okay. Ṣé o lè bá mi send address ọ́fíìsì Ọmọlára? Mo fẹ́ surprise ẹ. And then tó bá send address ẹ tán, kó bá mi forward account number títí ẹ náà. Mo ní ẹ̀bùn kékeré kan fún ẹ. ok o ṣe máa send ẹ̀ sí ẹ lórí WhatsApp ń sìn. bẹ́ẹ̀ máa rí nìkan pẹ̀lú ìdí ọkùnrin méjì. èmi Oyinkanṣọ́lá rèé, mo ń padà sọ́dọ̀ àwọn òbí mi. kò síṣẹ́, kò sọ́kùnrin kan tó gbádùn. wèrè tí mo tún ní kí n máa manage ìyẹn tún ń cheat káàkiri. ẹ̀yin oṣù àtàjẹ́ ìlú wa ẹ̀ ṣáà fẹ́ jẹ́ kí n gbádùn àbí. kò sí wàhálà, ṣebí mo ti ń padà bọ̀ wá bá yín kákújọ máa ṣayé ń bẹ̀. nígbà tẹ́ ti kọ̀ tẹ́ ti jẹ́ kí n gbádùn ayé ara mi lẹ́kọ̀ọ́. Jesus 100k driver ẹ dúró mi ò lọ mọ́. I no dey go again, my village people don fail. Sister Lara, young man kan dúró dè yín níta. Má wò ẹ́, mi ò retí ọkùnrin kankan, bí èmi kọ́ lẹni náà béèrè. Wọ́n dárúkọ yín, wọ́n dẹ̀ ṣe àpèjúwe yín dáadáa. So ó dá mi lójú pé ẹ̀yin lọmọkùnrin yẹn ń béèrè. Ṣé lóòótọ́ ló ń sọ Nicholas? Bẹ́ẹ̀ ni, mo wà sure. Ó dáa, mo ti gbọ́, o ṣé gan. Ẹ dúró díẹ̀, wọ́n ń bọ̀ wá. Rárá, kò sí wàhálà ọmọ ìyá mi, o ṣé gan. A dúpẹ́ sà, ẹ dẹ̀ ṣe ètò owó tẹ́ fún mi sà. Ìná ò ní tán lọ́wọ́ yín o, Ọlọ́run á máa bùkún yín. Kò tó yẹn bro. Níwọ̀n gba ìgbà tó ti sá fún mi lọ́sàn-án, dínà ńkọ́, ṣé mo lè gbé ẹ lọ jẹ dínà? Ẹ wò, ẹ má bínú sà, ẹ̀gbọ́n mi dúró dè mí níta. Ṣé mo lè mọ̀? Mo ní ìta sà. I know that look. Anyway, kò sí wàhálà. Ó dàárọ̀. A máa ríra lọ́la. Ó dàárọ̀ sà. Ọmọlára, ó dùn ún wò, ó kàn máa ń dá mi lọ́rùn ṣáá. So, ò ń ṣọ́ mi káàkiri nísìn? Ọmọlára, mi ò ṣọ́ ẹ káàkiri. I see. Báwo ni? Iṣẹ́ ńkọ́? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìwọ ńkọ́? Okay. Mo mọ̀ pé Oyinkanṣọ́lá náà ló máa fún ẹ ládírẹ́sì ọ́fíìsì mi. Má bínú, mi ò ní ọ̀nà míì tí mo lè gbé gbà ni. Mo rò pé o ṣì ń bínú ni. Kí ló dé tó change mind ẹ? Mi ò bínú sí ẹ. Mo kàn fẹ́ fún ẹ ní àsìkò díẹ̀ láti jẹ́ kí ara ẹ balẹ̀. Okay. Ṣé mo lè béèrè nǹkan lọ́wọ́ ẹ? Mo ń gbọ́. Fún gbogbo ọdún 6 tó lò ní Brazil, ṣé o rí obìnrin kankan fẹ́ ń bẹ̀ ni? Ṣé kí n ṣòótọ́ fún ẹ? Yeah. Mo ní èèyàn kan tí a jọ ń ríra wa níbẹ̀, ṣùgbọ́n kò ń ṣe nǹkan tó really serious. Àkànjọ ń ṣeré ọwọ́ lásán ni. So, kí ló gbé ẹ padà wá sọ́dọ̀ mi? Kí ló dé tó fẹ́ yàwó Brazil? Ọmọlára, ojoojúmọ́ ayé mi ni mo fi ń ṣèrántí ẹ. Bọ́lájí kọjú sọ́nà, mo ti fẹ́ kún dákun torí Ọlọ́run. Ọmọlára, ìwọ ni mo nífẹ̀ẹ́. Kò dẹ̀ sí ẹnikẹ́ni, kò sí èèyàn kéèyàn kankan tó lè dá mi dúró pé kí n má fi ẹ́ ṣaya. Ṣó dá ẹ lójú? Mo mọ̀ ni, ohun tó dá mi lójú ni. Máa gbé mi lọ sílé mi. Yes, boss. So, Ó dàárọ̀. o lè wọlé tó bá fẹ́. Ṣó dá ẹ lójú? Lọ gbé mọ́tò ẹ̀ wọnú compound. Okay.
ìwọ Ọlọ́run, ṣé nǹkan tí mi ṣe yóò ní lẹ́yìn? ilẹ̀ dẹ̀ ti wá ṣú o. Ṣé mo sì lè surprise ẹ̀ lálẹ́ ṣá? Mo mọ̀ pé tí n bá lọ síbẹ̀ láì sọ fún tẹ́lẹ̀, inú ẹ̀ máa dùn gan. Nígbà tí mi ò kúkú lẹ́lòmí, àbí? Mo ní láti dáríjì. Ọmọlára, mo ti miss ẹ gan. Ó sì dùn síbẹ̀. Àbí mo ṣe léyà ni? Ṣé ó dẹ̀ dá mi lójú pé lé Ọmọlára ni mo wà yìí? Ohùn ọkùnrin kọ́ ni mò ń gbọ́ láti inú yàrá Ọmọlára yẹn ni. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Irú ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ó yí padà rárá. Bó ṣe dùn nígbà yẹn, òun náà ni mo tún bá ẹ. Ojoojúmọ́ ló fi máa ń dùn. Òpònú wo nìyẹn? Oh, sorry. Yé, mo kú. Ọláyẹmí. Ọmọlára. Bọ́lájí, right? Oh my God. It's okay. Ó ti yé mi. Ẹ̀yin méjèèjì lè máa jẹ̀gbádùn ara yín lọ. Kò sí wàhálà. Ní báyìí, ẹ̀kọ́ ti fojú mímu hàn. Babe, má bínú. Mi ò ní lọ́kàn láti ṣe. Má worry. Kò ń ṣẹ̀bi ẹ̀. Èmi náà mọ̀ pé ó máa wá lálẹ́ yìí. Mo rò pé ó ṣì ń bínú sí mi ni. Gbogbo ẹ̀ ló máa níyànjú. Mo kàn fẹ́ kó mọ̀ ni, mo wà pẹ̀lú ẹ nígbàkúgbà, lọ́jọ́kọ́jọ́, lóòrèkóòrè. Mi ò ní fi ẹ́ sílẹ̀ mọ́ láé. Bọ́lájí, ṣó dá ẹ lójú? Torí bí mo ṣe wà yìí, mo mọ̀ pé Ọláyẹmí ò lè padà wá mọ́. Mo ti fọwọ́ ara mi ṣera mi. Mo dẹ̀ ti di ọ̀tá ẹ̀ láyé àti lọ́run. Èmi rèé pẹ̀lú ẹ yìí náà. Ó yá súnmọ́ mi. So, ẹ̀yin èèyàn mi. Bí mo ṣe pàdánù ìfẹ́ kan ṣoṣo tí mo gbójúlé láyé mi nìyẹn o. Màámi sì rèé. Màámi ò dákẹ́ láti máa dà mí láàmú. Wọ́n sinmi láti máa pressure mi ìpè kí n lọ wáyàwó fẹ́. But fortunately for me, lẹ́yìn ọ̀sẹ̀ kan, mo pàdé arábìnrin kan. Ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Ó tún níṣẹ́ lápá. Ó sì jẹ́ akíkanjú obìnrin tí kò fi iṣẹ́ ṣeré.